nínú àwọn kan tí wọ́n ní àwọn gbà fún Ìbà Gani Adams tán láwọn ń tẹ̀lé wọn lẹ́yìn. Àwọn kan wà tó jẹ́ wípé amúnibúni ni wọ́n èsè èèyàn gidi, wọ́n kàn náà wọ́n ń tẹ̀lé ààrẹ ni. Olórí ibú ló pọ̀ jù nínú wọn. Lórí wípé a ṣe fídíò wípé àní kí ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí dá wàhálà alẹ̀ láàrin olóyè Sunday Igboho àti ààrẹ Ìbà Gani Adams. Ẹ̀yin tẹ́ ń ṣe fídíò tẹ́ ń bú Igboho, àwọn tí wọ́n súnmọ́ Igboho náà ò ní gbà, wọ́n mọ̀ jùkú ọ̀rọ̀ sí ààrẹ Ìbà Gani Adams. Ẹni ká mórí wá ká fọ̀rùn lẹ̀, ẹ̀ wá ń ṣépè. Ẹ̀ ń ṣépè kí ni tí ọ̀rọ̀ wo la sọ jù àti ààrẹ Ìbà Gani Adams ni o àti olóyè Sunday Igboho ni o. Àwa rí wọn bíi pé aṣíwájú tó lè gbà wá lẹ̀ nínú nǹkan tí a kóra wa sílẹ̀ Yorùbá. Níwọ̀n ìgbà tí ààrẹ Ìbà Gani Adams wọn ti ṣetán àti dira ogun wípé àwọn fẹ́ ṣetán láti gbà wá lẹ̀, tí a sì ti rí ẹnì kejì tóun ti jáde, ìyẹn olóyè Sunday Igboho, dandan ni ẹni tó jáde yẹn, dandan ni káwọn èèyàn lóòótọ́ kìí ṣe gbogbo èèyàn ló sì gba tiẹ̀, dandan ni káwọn èèyàn máa gbóṣùbà kárí fún un torí pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó yẹ kí ṣe iṣẹ́ tẹ́nìkan ń dá sí ló ń ṣe. Dandan wà ní káwọn èèyàn jáde, àwọn tán bá rí tí wọ́n ṣe aláìmoore yẹn, dandan ni kán jáde láti máa kì í, láti máa gbóríyìn fún un. So àwọn kan wá ń jáde láti máa wò pé nǹkan tí wọ́n ń ṣe fún olóyè Sunday Igboho yẹn pé kò yẹ kí wọ́n máa gbóríyìn fún un kó fẹ́ gba ipò mọ́ ààrẹ Ìbà Gani Adams lọ́wọ́ ni. Kò jọra wọn, sójọra wọn ni. Kò sẹ́ni tí ò mọ̀ wípé ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ni ààrẹ Ìbà Gani Adams. Ìtàwọn èèyàn dẹ̀ fi ń jáde fún wọn ni wípé láti gbà wá ni wípé gẹ́gẹ́ bí ipò tí wọ́n gbé dání pé ààrẹ ọ̀nà kakanfò mọ́ ń ṣàyà gbangba lórí tí gbogbo bá wọ̀lú ni, bó tẹ̀ jẹ́ pé láyé àtijọ́ nìyẹn bóyá gbogbo ẹ ti yàtọ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwọn dandan ni káwọn èèyàn ó sọ̀rọ̀ pé ààrẹ ọ̀nà kakanfò, ẹ rí i pé àwọn nìkan kọ́ là ń sọ̀rọ̀, à ń sọ̀rọ̀ nípa bàbá wa Wasiu Ayinde náà tí wọ́n jẹ́ máyégún ilẹ̀ Yorùbá lórí fídíò tí èmi ti ṣe lọ rí. ókè sí yìí àwọn kan wá ń jáde wọ́n sọ òkú ọ̀rọ̀ lu Ìbà Gani Adams, aláwọn èèyàn tí wọ́n fi wọ́n wé tí ò yẹ kán fi wọ́n wí. Mo dẹ̀ ṣe fídíò kan lánàá, mo ní pé àwọn tí wọ́n ń bú olóyè Sunday Igboho yẹn, àwọn ni wọ́n ń fa nǹkan táwọn yẹn ń ṣe táwọn náà fi ń ta òkú ọ̀rọ̀ lu Ìbà Gani Adams padà wípé ẹ má jẹ́ kí a máa rí wọn fín. Ẹ̀yin tẹ̀ ń bú olóyè Sunday Igboho tẹ́ pera yín ní OPC, ẹ̀ ṣe OPC, ẹ fẹ́ bà iṣẹ́ OPC jẹ́ máwọn tó níní. Because bẹ́ẹ̀ ṣe ń bú olóyè Sunday Igboho yẹn làwọn tán nífẹ̀ẹ́ Igboho náà ń jáde, làwọn náà rán yín padà sí ààrẹ Ìbà Gani Adams léè tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Mo ní kì í ṣe nǹkan tó kàn lásìkò yìí nìyẹn, bó láti gbára wa kó lọ àwọn ajínigbé, kí Yorùbá wá fẹnu kò, kí èpè àwòlẹ̀ tánú jà wá káríbi ṣẹ́gun ẹ̀. Mo ní ìfọwọ́sowọ́pọ̀ ló yẹ kí ààrẹ Ìbà Gani Adams àti olóyè Sunday Igboho ní láti gbà wá lẹ̀. Dandan dẹ̀ ni ẹni tó bá ṣe dandan ni ká yóò yìn. Àwọn tí wọ́n dẹ̀ ẹnìkan dẹ̀ jáde ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà, ẹni ìjà ọba tí ń pèrè lọ́kùnrin. Só yẹ kó rí bẹ́ẹ̀. Pìrìsẹ́ńtà lè jáde lórí rédíò láti máa yin èèyàn tó bá ń ṣe dáadáa. Ókè sí èèyàn jáde ó bọ́ sínú igbó ó ń ṣe ọdẹ pé kí àwọn tí wọ́n ń jiyàn gbé ó mọ̀ jí wa gbé. Ẹnìkan wà nílé ó jókòó, ta láàyìn náà àwọn méjèèjì, ta lè yóò gbósùbà fún. Kódà kó jẹ́ pé inú igbó tó jókòó sí yín pé tó wà yẹn kó jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní nǹkan mìíràn tí wọ́n ṣe ń bẹ̀, síbẹ̀síbẹ̀ náà wọ́n fi ẹ̀mí ara wọn lẹ̀ ń bẹ̀ ni. Ta láwa gbósùbà káre fún. Ṣùgbọ́n àwọn tí wọ́n bú ààrẹ Ìbà Gani Adams àní kán mọ̀ bú wọn mọ́. Kán mọ̀ bú wọn mọ́ tó bá yá Ọlọ́run ò fi ìgbà alẹ̀ ìran Yorùbá sí wọn lọ́wọ́ ni. Ẹ dẹ̀ fi wọ́n lẹ̀, ẹ má jẹ́ ó dogun kó tún wá dọ̀tẹ̀ ní ìran Yorùbá débi pé àwọn tí àwa ń fẹ́ kojú yẹn wọ́n wà máa rí wípé àárín wọn ti ń dàrú, tí
ogun abẹ́lẹ̀ bá dẹ̀ ti dé láàrin Yorùbá sí Yorùbá, àwọn tí wọ́n fẹ́ mú ìran Yorùbá wọ́n ó tètè rí ìran Yorùbá mú. Kì í ṣe tó kàn nìyẹn, bá sì gbára wa lẹ̀ ló kù. Ìfẹnukò sójú kan, ìfọwọ́sowọ́pọ̀ ló kù. Kì í ṣe rí pé ẹ̀yin dìdìrín kan wàá jáde ẹ wàá máa takò ọ̀rọ̀ sí olóyè Sunday Igboho, ẹ wàá ní expect káwọn ti Igboho náà ó jáde ká máa sọ̀rọ̀ sí ààrẹ Gani Adams. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Níta sọ nìyẹn tán ní amóríwá ká fọrùn lẹ̀. Àwọn eléré burúkú kan ń ṣépè wọ́n ní ó ń ṣépè fún mi, wọ́n ní ni wọ́n ní yẹn náà lèmi náà dẹ̀ fi dá padà pé onílàákàyè yẹn nìkan ló lè rí ọ̀rọ̀ tá à ń sọ. Kì í ṣe ìjà ló kàn báyìí láàrin ààrẹ Gani Adams àti olóyè Sunday Igboho. Àwọn méjèèjì ò dẹ̀ bára wọn jà. Ẹ̀yin tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ Gani Adams lẹ́ ń dá wàhálà lẹ̀. Adẹ̀ sọ pé ẹ̀yin tí ẹ̀ ń bú Gani Adams ẹ̀yin náà ẹ̀ dákẹ́ ń bẹ̀ tẹ́ ẹ̀ bá fẹ́ ṣòfò. Kí lẹ̀ bú ààrẹ Gani Adams tán bá gbà wá wọn gbà wá náà nìyẹn. Kọ́lọ́ mọ́ ti fi wálẹ̀, kọ́lọ́ sì mọ́ bá fún olóyè Sunday Igboho ṣe. Ẹ fẹ́ sọ̀rọ̀ yìí di wàhálà, ẹ fẹ́ sọ́dọ̀gún, ẹ fẹ́ sọ́dọ̀tẹ̀. Àwọn tí wọ́n sì jẹ́ alábọ̀dé OPC ni wọ́n ń jáde yẹn tí wọ́n ń jẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ sí ààrẹ Gani Adams, ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá lógún ọ̀fẹ́. Tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ wọn kì í ṣe tó kàn nìyẹn, kì í ṣe tó kàn nìyẹn. Ó túmọ̀ sí pé alábọ̀dé ló pọ̀ jù nínú yín, ẹ kàn lẹ́ nífẹ̀ẹ́ wọn ni. A jẹ́ pé ṣé ẹwọ́ tí yín náà ò mọ̀. Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń bú ààrẹ Gani Adams látọ̀dọ̀ olóyè Sunday Igboho, ẹ bá sinmi bẹ̀. Bóyá tẹ́ bá sinmi bẹ̀, bóyá ẹjá gbà fún olórí ààrẹ Gani Adams, ẹ má bú wọn mọ́. Kẹ wá wò bóyá àwọn tí wọ́n náwọn nífẹ̀ẹ́ ààrẹ Gani Adams yẹn náà bóyá àwọn náà gbẹnu dákẹ́ àbáwọn ní gbẹnu dákẹ́. Tán bá ti wá gbẹnu dákẹ́ bọ̀ lọ́dọ̀ tèmi ẹ rí i pé Gani Adams wọn sọ nǹkan kan mo lè tún sọ. Mi ò tí ì rí ibi tí wọ́n ti ṣe fídíò tí wọ́n ti ń bú olóyè Sunday Igboho. Mi ò dẹ̀ rí ibi tí olóyè Sunday Igboho ti jáde tí wọ́n ti ń bú ààrẹ Gani Adams. Àwa yìí náà ni ẹ má jẹ́ á dá wàhálà lẹ̀ láàrin wọn. Ẹ má jẹ́ á dá wàhálà lẹ̀ láàrin wọn. Ẹ já mọ ẹni tó ń jáde tó sì ń jáde lọ́wọ́ yìí, ẹ já máa fún ládùúrà kọ́lọ̀ ń bá wa fún un ṣe. Kódà bí ò lè ṣe tán kọ́lọ̀ ń bá wa ràn án lọ́wọ́ débi wípé wàhálà ogun ọ̀tẹ̀ yìí kò ní látọ̀dọ̀ àwọn bandits yìí kò ní kàn ran Yorùbá mọ́ bó ṣe ń kàn wá yìí. Ṣèbẹ́ rí wípé nínú information tá a gbọ́ wọ́n ní gómìnà Ṣèyí Abíọ́dún Mákindé wọ́n ní wọ́n ti san ransom fáwọn pípò yẹn, but still náà wọn àti ìfà àwọn tí wọ́n kó lóògùn wọn sọ wọn àti ìfì wọn sílẹ̀. ẹ wá Yorùbá tó wá fẹ́ máa bára wọn jà nísìn, fẹ́ máa bára yín jà nísìn, ẹ wá ń set kámẹ́rà ẹ̀ ń bú ẹni tó ń ṣiṣẹ́ ẹ̀ kórun gbọ̀n ẹnu. Ọlákéyàn ní làkàì Ọlọ́run gbọ́. Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi. Nọ́mbà mi rèé 08067109598. Bàbá kan